ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ní àǹfààní láti máa wò tí orúkọ tèmi yí padà Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi ń jẹ́ adẹ̀kú bó ṣe ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yin màmá mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ẹ̀gbọ́n mi nílé tí ẹ ń bá mi rajà. Mo dúpẹ́ lọ́wọ́ yín bí tẹ́ ti mú owó tẹ́ fi ń rajà léṣẹ́ Kẹ́mi fashion empire ibẹ̀ ò ní jóná lágbà lọ́wọ́ Ọlọ́run lágbà lọ́wọ́ Ọlọ́run ẹ máa rí ṣe. Àwọn ọjà wa ń tà a sì ní àwọn ọjà àwọn turkey gown yẹn wà lóríṣiríṣi. Lọ́la mo tún máa polówó àwọn míì fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ tẹ́ bá mi rà mo dúpẹ́ lọ́wọ́ yín lágbà lọ́wọ́ Ọlọ́run ara tí ẹ ra aṣọ yẹn sí ara yẹn ò ní kó aṣọ àìsàn ò ní gbé yín dùbúlẹ̀ lágbà lọ́wọ́ Ọlọ́run àìsàn tó máa ṣe ń tẹ́ pé ẹ lè wọ aṣọ gidi sí ara yín Ọlọ́run ò ní jẹ́ kó ṣe yín o àti èmi àti yín lágbà lọ́wọ́ náà àní ṣe àìsàn. Àwọn jewelries wa wà lóríṣiríṣi àwọn swiss lace wa ó wà Ankara adẹ̀ ní àwọn tọ́bà àti gèlè ọ̀tọ̀ gèlè aṣọ òkè àti àwọn ségò adẹ̀tún ní àwọn ilé tán máa tí a ṣẹ̀ ṣe lọ́wọ́ kódà àwọn ṣẹ̀ ń gbébọ̀ ń sìn ní rẹpẹtẹ fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ra gèlè ẹ̀yin tẹ́ máa rà tẹ́ máa ti ń tuta ọjà gèlè ti dé o máa lọ́la máa fi mú gbogbo ẹ̀wọ̀n yín. Àwọn jewelries wa làwọn Brazilian gold ẹ̀wọ́n lè ti mọ̀ wọ̀ ní ìsìn Brazilian gold ni confirm one confirm ẹ bó ṣe ń ṣàn òun ò ní ríǹgì o ríǹgì mi lèmi ti ẹ wò sẹ bó ṣe ń ṣàn ẹ wò ọrùn mi ní kẹ ẹ wò ẹ pé gbọdọ tẹ bá rà lè ṣe Kẹ́mi fashion empire ó kú òní bẹ́ẹ̀ ó kú òní kìlò rà ẹ wò ó fáìn gan iṣẹ́ tó jọ ojú ń gbèsè ni a ní wọn lóríṣìí Brazilian gold ńlá àdẹ náà kéékèèké lágbá lọ́wọ́ lóògùn wa máa búyọ tí mo fẹ́ sọ lẹ́ni kò pọ̀ màá sọ nípa nǹkan tó lọ àti story akọ́nilọ́gbọ́n ẹ̀yin tẹ́ máa ń kó ọ̀rẹ́ story yẹn màá sọ fún yín kan ó ṣe ń ṣẹlẹ̀ ó ń gbóná fẹ́lifẹ́li ọ̀rọ̀ tí mo sọ ó ṣe ń ṣẹlẹ̀ ni bọ̀ ká lè máa fi ọ̀rọ̀ ní ìkọ́gbọ́n tó dá èèyàn tó bá ṣubú ó kó àwọn tó ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n ni excuse me kẹ́ni ẹ má bàa ṣubú ni máa ṣe sọ story yẹn tí wọn kókó sí gbogbo a máa gbóríṣiríṣi ọ̀rọ̀ gan bọ́lẹ̀ tí bá mọ̀ pé eléyìí ó ṣe mí lára bákan máa sọ fún yín tí mo mọ̀ pé nǹkan tẹ́ pé àìmọ̀ nǹkan tó máa affect àwọn obìnrin tí n bá gbọ́rú story yẹn máa jẹ́ mi ní jẹ́ kí etí níbi máa sọ fún yín kẹ́yìn náà lè fi ọgbọ́n lọ́gbọ́n ṣe ọgbọ́n. Àkọ́kọ́ nípa àwa Yorùbá a tara ara wa lọ́pọ̀ tẹ́ bá dẹ̀ ti tara ara lé yín lọ́pọ̀ àwọn Yorùbá máa ní ẹ̀ lè rà lọ́wọ́ tí ẹ̀ lé wọn ò ní ra ṣé mọ̀ ẹ̀ lè wọ́n pọ́kú lówó ẹ bá ta ní tẹpata lọ́pọ̀ ẹ̀ lè rà mọ́ àwọn kan tí ẹ̀ ní fowó lé wọn ní kówó lé rárá ni bẹ́ẹ̀ ni òun ló mú ìpínlẹ̀ bá ta lé yín lọ́pọ̀ ẹ̀ lè rà láyéláyé àtọ̀wọ́n o àti pọ́kú lówó ẹ̀ o ẹ̀ lè rà mọ́. Bí àwọn ọmọ Yorùbá ṣe ń wá sí online láti wá máa disgrace ara wa ó jẹ́ nǹkan tó jẹ́ ìtìjú fún mi. Ó yẹ kí a bára wa sọ̀rọ̀ ó yẹ kí a bára wa sọ̀rọ̀ gbogbo nǹkan tí a ń sọ gbọ́ tí a fi ń búra yín náà Ọlọ́run ti ṣe ó ti bọ́ sí Yorùbá lọ́wọ́ kí ló tún fa kẹ́ máa jáde kẹ́ tún máa búra yín ẹ ti mọ̀ pé nǹkan tí ó wù yín ṣe ó wà ní ẹ̀jẹ̀ yín kì í ṣe pé báyà ń gbèjè èèyàn ẹ̀kọ́ ó kọ̀ wù yín kẹ́ máa jà ní. Ẹ lọ kíyèsára ọmọdé á jáde á bú àgbàlagbà àgbà á jáde á bú ọmọdé kò wá ń búra yín kò wá sí respect láàrin Yorùbá mọ́. Ṣé ẹ mọ̀ pé bíbú tẹ́ ń bó tẹ̀tẹ̀ kan búra yín ó affect yín ẹ yóò kọ́ mọ ní ó affect yín because àwọn tó ń bú àwọn tẹ́ ń bú tẹ́ ń ṣépè fún nínú àwọn táyé ń fẹ́ ni ó pẹ̀lú nǹkan tó affect yín o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ó pẹ̀lú nǹkan tó affect yín tí ẹ bá dẹ̀ ń ba lóyìn máa affect yín lọ ni ẹ kò ní mọ̀ ni tó a máa bí pé ẹ máa mọ̀ ó ti máa léètì fún yín nǹkan tó yẹ pé nǹkan tá a dẹ̀ ń ṣe ká stop ó ti máa léètì fún yín ọkùnrin á jáde ẹ gbé èébú kalẹ̀ obìnrin á jáde ẹ gbé èébú kalẹ̀ ṣé bí ó ṣe yẹ kí ilé ayé ṣe máa wà ní èèyàn ṣẹgbẹ́ kan èèyàn kò ṣẹgbẹ́ kan mi rò pé ó yẹ kó fa wàhálà nílé bàbá mi mo máa ń sọ gbogbo ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta
APC PDP náà ń ṣe. Mo ní mo tún wá gbọ́ ní àná tí ẹ̀gbọ́n mi kan tún pè mí pé ó wá dárúkọ bọ̀bọ́ yẹn ó ló ti di Labour Party. Nínú compound kan náà ti ń ṣe wọn ò jàrí o, Ọlọ́run bá ń gbọ́. Ó dẹ̀ ti pé tó ti ń ṣẹlẹ̀ tẹ́gbọ́n bá ṣe lé àbúrò àṣelé. Irú nǹkan tó tún wá wọ́ọ̀sì dé ẹgbẹ́ tíyàwó ń ṣe òun kọ́ lọ́kọ́ ń ṣe wọn ò dẹ̀ jà. Ẹ má jẹ́ ká máa hùwà bẹ́ni tí ò ní àròjinlẹ̀. Ẹ má jẹ́ ká máa bára wa jà gbogbo ẹ̀ náà èèyàn kan tó bá gbọ́jẹ́ Ìgbò ló wọlé náà ni gbogbo agbọ́dọ̀ faramọ́ gbọ́dọ̀ ọlọ́dẹ tí wọ́n ṣe tó wá já sí Yorùbá lọ́wọ́ kí ló tún fẹ́ èbú. Ó yẹ kí a fi ọ̀rọ̀ ká máa tó wá máa fi wá ọ̀rẹ́ fúnra wa ká tí gbogbo wa di ìkan náà tí gbogbo wa ká sowọ́pọ̀. Ọ̀tẹ̀ ó tún nǹkan ṣe o, ọ̀tẹ̀ ó máa ń ba nǹkan jẹ́ ni. Mo fi Ọlọ́run bẹ̀ yín àti igbá àti iwájú àti ẹ jẹ́ ká sowọ́pọ̀. Lójú tí ẹ máa rò pé gbogbo òwúrọ̀ dáadáa tẹ́ ń ṣe lọ́ọ̀ láì pé kò ó máa fẹ́ẹ̀tì. Mo fọ Ọlọ́run bẹ̀ yín o. Mo fọ ẹni pé látọjọ́ ẹni tó ń ṣe mí ìdá sí kò tẹ̀ wù mí kí n dá sí ni. Kò wù mí rárá torí mo rí pé àwọn ọ̀rọ̀ yẹn kì í ṣọ̀rọ̀ tẹ́ ẹni tó bá ní làákàyè tó bá náròjinlẹ̀ kò ń ṣe nǹkan tó yẹ kí èèyàn máa sọ. Bẹ́ẹ̀ ni kì í ṣe nǹkan tí ó yẹ kí èèyàn máa sọ. So ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ̀yin Yorùbá ẹ ti tara yín lọ́pọ̀ fún Ìgbò. Àtẹnujẹ ó ti jẹ́ kẹ́ ẹ sọra yín di ẹni yẹ̀yẹ́ lọ́wọ́jú Ìgbò. Ní ìṣẹ́ wa ń sọ̀rọ̀ kìnìkan Ìgbò kìnìkan yẹn wọn kọ́ tẹ̀ tún sọ níbi tẹ́ sọ tẹ́ pa wàhálà yẹn dé. Kí ọmọ Yorùbá máa sọ yí pé Èkó ò sí lára Yorùbá. Ipe Èkó ò sí lára ilẹ̀ Yorùbá. Ara ibi tẹ́ ẹ ti ń fi ọ̀rọ̀ ẹnu kó bára yín nìyẹn. Ní ìsílẹ̀ ní kọ́ tẹ́ bá wọ street kan tẹ́ bá máa kọ́ ilé méjì mẹ́ta tí ilé mẹ́wàá bá wà ní street kan ní nílẹ̀ Yorùbá wa yìí ilé Ìgbò máa jẹ́ mẹ́jọ tí Yorùbá ní méjì. Ẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀dẹ̀ tún ọmọ ìyá ti yín òun lẹ́ ń lé sẹ́yìn. Àwọn Ìgbò tí wàá fẹ́ jẹ ọba lé wa lórí nípa àìní àròjinlẹ̀ nípa àìní ìgbìmọ̀ kẹ́ ẹ sowọ́pọ̀ kẹ́ ẹ tún nǹkan ṣe kẹ́ ẹ sowọ́pọ̀ kọ́ lu yín kò. Ó ń ṣẹlẹ̀ dáadáa o. Mo fẹ́ sọ kọ́kọ́ fún yín ẹ̀yin tèmi Ìgbò ò ní ẹ̀bi. Ìgbò wọn ò ní ẹ̀bi. Ṣé arígbà tí mo fẹ́ gẹ́ẹ̀tì ibi tí mo wà yìí ilẹ̀ tí mo wà yìí tí mo ṣọ́ọ̀bù sí. Àwọn ọmọ Yorùbá wọ́n ta ilẹ̀ yẹn fún Ìgbò díẹ̀ ló kù. Wọ́n ti gbowó lọ́wọ́ mi o. Ìyá yẹn wà ládùúgbò wa ń bí ilé ó máa ń ra lé kiri ní Ìgbò ni. Àwọn tó máa ń ta pọ̀nmọ́ yẹn ni kò sẹ́ni tí ò mọ̀ kọ́ńténà ló máa ń gbé wọlé àwọn pọ̀nmọ́ tó máa ń rùn bí òkú èèyàn yẹn òun ló máa ń gbé wọlé látàbọ̀ọ̀dù. Èmi dẹ̀ ti san owó ọkọ̀ mi ti balẹ̀ bọ́n ṣe náà fẹ́ dáwó padà adẹ̀ ń bẹ̀bẹ̀bẹ̀bẹ̀. Èèyàn kan ló wá já mi sí pé ìyá yẹn ó ti fi 1.5 lé owó. Ilẹ̀ ó dẹ̀ jẹ́ ilẹ̀ tẹ́ pé ó wà òkè tí mo rí pé ó wà níbi tó wà òkè. Bí iye ṣe jí sọ fún mi nìyẹn o. N bá pe brọ́dà mi kò pé wá nǹkan báyìí ló ṣẹlẹ̀. Àyẹn ló wá lọ bá àwọn ọmọ bàbá yẹn. Náà wá fọgbọ́ngbọ́n pé bá tẹ̀ fẹ́ ta lé agbọ́ nǹkan báyìí ẹ sọ̀rọ̀. Pẹ̀lú ẹ̀bẹ̀ lẹ́yìn owó tó fẹ́ ta ilẹ̀ torí pé wọ́n rí èèyàn náà ti gbowó. Wọ́n ti gbé owó káwá gbàrí a lọ sẹ́ǹdì owó sí wọn ládé náà ní àwọn fẹ́ dáwó padà. Lọ́sẹ̀ tó wá gba extra 1 million sórí owó ilẹ̀ tá ti dúnàádúrà jẹ́ pé a lọ sọ owó káwá gbàrí síìtì lókù ni wọ́n yarí. Ẹ sọ fún mi ṣé àwa kọ́ la ń ṣera wa yẹn? Ṣé àwa kọ́ la ń ṣera wa? Ìgbò ò lẹ́bi o ọlọ́ọ̀bá ń gbọ́ Ìgbò ò lẹ́bi. Ìgbò wọn ò nẹ́bi àwa gangan ní alátẹnujẹ ní olè aláìnítẹ́lọ́rùn. Gbogbo ilé náà ti tà fún Ìgbò tán. Gbogbo ilé náà ti tà fún Ìgbò tán. Gbogbo ilé náà ti tà fún Ìgbò tán. Ọ̀rọ̀ yẹn bí mi nínú mọ́ wò pa a fẹ́ gba ṣọ́ọ̀bù náà Ìgbò náà lẹ́gbẹ́ fún wọn náà ló fà á débi pé òkè o. Lẹ́yìn ìgbà tí ìsìlẹ̀ ń ṣẹlẹ̀ ní o tí mo tún wá wò pé kí la fẹ́ gba ṣọ́ọ̀bù the same thing. Ọ̀rọ̀ tí mo sọ àwọn tó wà lẹ́kọ̀ọ́ ajẹ́rìí sí bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri nìyẹn.
tẹ́ bá dé kò ní ìsìn ẹ bá fẹ́ gba shop tọmọ Ìgbò bá ti wá wọn ò ní gbé fún ọmọ Ìgbò náà máa gbé fún kí ló wá sunkún fún kí ló wá ta yín lára kò yẹ kó dùn yín náà amúkún ó ní ilẹ̀ ní ká ẹ wò òkè lẹ́wọ̀ ni ẹ bá ẹ wò sàlẹ̀ ó ti múkún láti sàlẹ̀ ó ti wọ́ ó lè ojú ti pa àwa Yorùbá aláìkè owó a lè para wa lórí owó Ìgbò tí wọ́n ti wá jọba ń sìn ibi tó dáa tẹ́ bá dé Ìgbò lónìí ẹ ta lé ìgboro wọ́n bẹ̀ sí lé àwọn Yorùbá lọ sí Ogun State ẹ bá ní gbogbo ilé tó wà ládùúgbò wa ní ìtọ́ntà wọ́n bá ti tà bá wọn lọ sógun sí lọ́kọ́lé ṣé ó dẹ́ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ti wọ́ wá láti ilẹ̀ ẹ bá dẹ̀ wo àwọn ìlú bòmíì wọn gbà fáwọn Ìgbò yẹn ẹ dẹ̀ mọ̀ Ìgbò ní kinní kan wọ́n máa ń fẹ́ láti jẹ ṣáàmà léyàn lórí ni gbogbo tó bá dé láyé wọ́n máa fẹ́ jẹ́ láti kọ́ ṣáà máa mú ilé ẹrú kọ́ máa pàṣẹ fún yín iṣẹ́ Ìgbò nìyẹn wọn níṣẹ́ méjì so ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá ń ṣe ẹ má jẹ́ ká sọra wa di ọ̀tá nǹkan tí Yorùbá fẹ́ Ọlọ́run ti ṣe ọmọ Yorùbá ló wà lórí oyè ìsìn ẹ má ti máa bọ́ ọ̀tá wa máa búyàn ẹ má bọ́ ọ̀tá gbogbo ẹni tó bá ti ẹ̀ṣẹ̀ yín pé ọlá pé bàbá ìtì ẹ̀ wọlé ó yẹ ká ìgbàgbé ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin bọ́ta ẹ̀yin bú èbú ọjọ́ wo ni Yorùbá fẹ́ rẹ́ ọjọ́ òní rẹ̀ pọ̀ fẹ́ wà láàrin wa àkíyèsí ni mo pè é sí o lóòótọ́ ajẹ́ ajá má parí ni ò dá arẹ́ má jà òsì ajá má parí ni ò dá so ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá ń ṣe lórí online ẹ má jẹ́ kí aláǹgbá ògiri tó lẹ́nu lẹ̀ yìí àwọn àgbààgbà ẹ wá ọgbọ́n tẹ́ máa fi mú ògiri ẹ kẹ́ ẹ máa fi di kí aláàgbà má máa wọ ọbẹ̀ lójoojúmọ́ tẹ́nítẹ́ní o tàkìtà ń tàṣọ kò sí bó ṣe lè jẹ́ Yorùbá kan náà ní gbogbo wa kò síbi tá a lè tira wa sí kò jù bẹ́ẹ̀ lọ ní apá bẹ̀yẹn mo fẹ́ sọ sítórì kan tí mo dẹ̀ gbọ́ lálẹ́ àná torí mi dẹ̀ ń gbóná lédi òun àtọ̀rẹ́ náà jọ ń ṣe ọ̀rẹ́ wọ́n jọ ń ṣe ọ̀rẹ́ wọ́n jọ ṣe sí ọjọ́ lọ sí ìlú bọ̀bọ́ kan wá wà ládùúgbò wọn gbà yẹn ó wá tòsí èkejì ẹ̀ yẹn kò gbà fún o kò gbà fún bó ṣe sọ sítórì yẹn kò gbà fún wọn ní bọ̀bọ́ yẹn náà jọ parí náà ní bọ̀ kò ríṣẹ́ ọ̀rẹ́ náà mẹ́ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti lédi yẹn àti àwọn lédi méjì àti bọ̀bọ́ yẹn ọ̀rẹ́ náà mẹ́ta bọ̀ tó wá bá kan sọ náà lédi méjì yẹn ìyẹn náà ò lè fẹ́ pé ṣé ó náwó lọ́wọ́ ni kò dẹ̀ pẹ́ kò jìnnà wọn lédi yẹn rí ọkọ̀ orí olówó ọkọ̀ ẹ̀ náwó ó lọ ṣe wẹ́dì ó wá ku bọ̀bọ́ yẹn àti lédi yẹn sáàdúgbò wọ́n jọ ń bọ̀ ọ̀rẹ́ ní gbogbo èèyàn mọ̀ wọ́n sí kò pẹ́ ẹ̀ náà ni bọ̀bọ́ yẹn náà ríṣẹ́ ìgbà tó máa ríṣẹ́ ó ríṣẹ́ sílé epo wọn ló ríṣẹ́ sí Port Harcourt bẹ́yà Chevron náà ló ríṣẹ́ sí bó ṣe wá ókè o mo mà láìkí ẹ̀ ṣẹ́dọ̀ pé lady tìbí kò tí ì rọ́kọ kò rẹ́ ní kankan tó dẹ̀ ń wọ́kọ bí ọ̀bọ̀ ẹ̀ ṣe rówó báyìí bó ṣe ríṣẹ́ báyìí ó mo dẹ̀ láìkí ẹ̀ bí ọ̀bọ̀ ẹ̀ ṣe bí lady ẹ̀ ṣe gbà fún mi láàrin ọjọ́ mélòó kan wọ́n plan wedding báwo ni wọ́n plan wedding wọ́n ṣe wedding wọ́n di tọkọtìyàwó pẹ̀lẹ́ òjò ti pa ẹ́ pẹ̀lẹ́ ó ṣe bá ń gbé síbẹ̀ ni ó ti rówó tí mo sẹ́ndì sí ẹ látàárọ̀ látàárọ̀ mo ti sẹ́ndì owó yẹn o gbèsè sẹ́ndì sí ti sí ẹ kò síbi ni wọ́n kọ́ bọ wọ́n rí bẹ́ẹ̀ ṣe báyìí wọ́n mo ṣe wà yìí ní wọ́n mo ṣe wà yìí tí sí ò sínú bí ẹ̀yàn kan tó wá mi wá mo kó 300 ọwọ́ mi sí Ọlọ́run bá ń gbọ́ orí yẹn kì í tèṣe ó yẹn fún ẹ láàárọ̀ ó wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe báyìí kò lè sí àwọn kan bí wàá rí níbi bọ́sọ̀ ṣé ọ̀kadà ló gbé wá ní ọ̀kadà gbé ẹ lọ pẹ̀lẹ́ fún àpàtì mo bẹ́ẹ̀ ṣe sí pẹ̀lẹ́ bá mi ti rẹ̀ pẹ̀lẹ́ ó dẹ̀ ń ká mi lára kò sọ́wọ́ mo ṣe wẹ̀ mo ṣe tí sí ò bá mi dúró mi rí parọ́ fún yín èèyàn tó wá mi wá mo kó 300 lẹ́yìn ìgbà tí mo ṣe owó sí mo ní òkè 300 ẹ fi wọ mọ́tò lọ so ọ̀gọ́ tó bá mi gbọ́jà wá ẹ̀ ní ìṣẹ́ ọ̀nà jẹ́ kóró gbà ó ká mi lára so ká má ṣe àfọ̀rọ̀gùn
bí bọ̀bọ̀ yẹn mọ́ṣà ṣe bá wọn sọ̀rọ̀ ṣé wọn pé bọ̀bọ̀ ti ríṣẹ́ láàrin ọdún kan ṣe wedding bọ̀bọ̀ yìí wá ní burúkú owó ìpọ̀ èyí ìyàwó gáì tó kọ́ bá sọ̀rọ̀ tó láìkì gọgọgọgọgọ tó ní kò náwó pé òun fẹ́ tó lọ fẹ́ olówó òun àtọkọ ẹ̀ ti jà òun àti ọkọ ẹ̀ jà ó wá padà sílé ìyá ẹ̀ ṣé ẹ láwọn obìnrin àní ọgbọ́n lédi mọ̀ pé ó ti tó ń ṣe ẹ̀rí pé kò gba wọn jọ rìn ni o kí ló yẹ kó ṣe ẹyin tèmi tẹ́ ń wò mí ṣe bó yẹ kó yára fún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń bá ọ̀rẹ́ wọn lọ wọ́n tún ń ṣe ọ̀rẹ́ ọkọ ò sí ilé Port Harcourt lọkọ wà bọ̀bọ̀ yẹn ti ra lé sí Lẹ́kí ibẹ̀ níyàwó ẹ̀ wà lédi wa ó wá báyàwó gbé pẹ̀lú àwọn ọmọ méjì tó bí ó kó wá sílé lédi ẹ̀ ló ń bọ́ wọn wọ́n tún wá wọra wọn gan ó tún wá mọ ibi tó ti máa mú wọ́n tún bá tún wá di alẹ́ lédi yìí á gbé ìyẹn ọ̀rẹ́ ẹ̀ tí á gbé blue film sí á gbé sex video sí wọ́n á lé àwọn ọmọ jáde òun àtẹ̀rẹ́ àwọn máa wò ó máa rẹ́rìn-ín ẹ̀dẹ̀ mọ̀ pé ara ó ti mọ̀ ó ti tó ṣe sísí nìyà ó ti mọ̀ pé ọkọ dẹ̀ ní 3 months ló máa ń wálé bó ṣe dáwọ́dẹ̀ báyìí yẹn ó lò ló ń fi ń gbádùn ara wọn o àṣé ó ti gá ẹ síwájú ni ọ̀rọ̀ tí mo sọ fún ọ̀rọ̀ tó yẹ pé ó ti fa problem nǹkan tó wà ní mọ̀ pé ara ẹ ti gbẹ̀kó ti ń wá ẹ̀mọ̀ ara ẹ ò gbá mọ́ ó kọ̀ dọjọ́ kan ni bó ṣe òun náà ló lọ àrèjì bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ gé ẹ̀ lédi ò mọ̀ rí bó ṣe wà bó wá lédi ẹ̀ wá sọ pé ò gbọ́ nǹkan tí bọ̀bọ̀ kan báyìí wá sọ pé lórí burúkú mà lélẹ̀ òun tó wà ní ọkọ wọn ni ẹ̀ má sọ bẹ́ẹ̀ bó ṣe dídán ni kó bẹ́ẹ̀ sùn ni jọ sọ ọ̀rẹ́ kí ló sọ fún ẹ ó ní ẹ káwọn tẹ̀ máa ṣe ọ̀rẹ́ náà ni kì í ṣe pé bẹ́ẹ̀ kí kó máa bẹ́ẹ̀ sùn just kẹ́ máa rojọ́ wọn ni ṣó wà òkè bẹ́ẹ̀ ó ní kí ló wà bẹ́ẹ̀ o ò lè bẹ́ẹ̀ sùn náà ìwọ ìgbọ̀n pàápàá bàbá ní bíléèdì náà ṣe gbà bọ̀bọ̀ ìwà ń wá bọ̀bọ̀ ìwà ẹ̀mọ̀ pé òun ti wà lé ó kò nọ́kọ bọ̀bọ̀ ìbá wá gbogbo ọmọ àjọ máa ṣeré wọ́n jọ máa ṣe gbogbo ẹ̀ gbà míì wọ́n á bọ́ sí inú yàrá tí ó fún lédì yẹn fún ọ̀rẹ́ ẹ̀yàn jọ máa ṣeré wọ́n pọ̀ dọjọ́ kan bí bọ̀bọ̀ yẹn ṣe wà ń bẹ̀ wọ́n tó jọ plan ẹ̀ o ó kàn tiẹ̀ gbé blue film ó gbé fídíò sex video yẹn ó gbé sí ó tilẹ̀kùn wọ́n ní so ó wá ṣe bí ipò àwọn ń bọ̀ ó dẹ̀ ti kọ́ lédi yẹn ó ti kọ́ bọ̀bọ̀ yẹn wọ́n ní bọ̀bọ̀ ṣe lọ ra gabú lédi yẹn ní ara lédi òde kò lè mọ́ra dúró mọ́ ìgbà tó ń sọ máa ń ṣe fíìmù lẹ́ ń sọ náà ní nǹkan tó ṣẹlẹ̀ ní lédi yẹn bẹ̀rẹ̀ sí ní sunkún nǹkan tó ṣẹlẹ̀ ní o wọ́n bó ṣe bí ipò òun fẹ́ lọ ra nǹkan wọ́n kó tó dé ó dẹ̀ ti sẹ́ẹ̀tì kámẹ́rà wọ́n kó tó dé báyìí bọ̀bọ̀ ti lọ lórí lédi yẹn ó ti gbádùn ẹ̀ ìyẹn ò tó bọ̀bọ̀ yìí tún wá ẹ̀mọ́ ó yẹ tó ti ṣe lẹ́ẹ̀kan náà ó ti di kọ́sítọ́mà ó ṣà fídíò yìí ó ṣà àmọ́ bí tó fi fídíò yẹn sí ó ṣà ń kámẹ́rà ẹ̀ bó ṣe ń ṣe rubbish àwọn eré tí ò bọ́pọ̀ ẹ̀ ṣe bó ṣe ń ṣe yes wọ́n gbà tó ti gẹ́ẹ̀tì ẹ̀ tọ́kọ̀ tẹ̀ tọjọ́ pẹ̀lú wa ní òun lọlé ìyẹn ìyá ọ̀rẹ́ ó bá kúrò lọ́dọ̀ ó bá káwọn ọmọ ìyẹn ní ó sọ pé ó máa lọ owó ilé wọ́n lédi tún mówó lọ́wọ́ rẹ̀ wọ́n ló tún mú 300,000 ó sọ fọ́kọ ẹ̀ yẹn ìyàwó mú 300 ọkọ tó jẹ́ pọ̀ ọ̀rẹ́ ìyẹn ó ló mú 500,000 ó jẹ́ 800,000 ó kò fọ́ọ̀rẹ́ ẹ̀ yẹn pé ókè o bí ó máa wálé gbà o ó dẹ̀ káwọn ọmọ méjì tó bí ó kúrò bẹ́ẹ̀ wọ́n ní kò tiẹ̀ pẹ́ náà ni ọ̀rọ̀ tí wọ́n ní kò pẹ́ ní wọ́n á ní ọkọ kò tiẹ̀ dé lọ́jọ́ kan ni ló bá bẹ̀rẹ̀ wàhálà yìí ló bẹ̀rẹ̀ pé ta ni lágbájá ni ta ni lágbájá nínú mọ́ ta ni lágbájá wọ́n bó ṣe gbé fídíò ẹ̀ sí pé kí leléyìí kí ká lẹ́ni tó wá lé mi wá máa ṣe rábìṣì pẹ̀lú ẹ̀ wọ́n ní ògbédè ṣe fọ́ gorí ọwọ́ ẹ̀ sí ní fúnkú àbí bọ̀bọ̀ yẹn kò tẹ̀ wọ́n ní sí ìyẹn kò tí fura sí ọ̀rẹ́ ẹ̀ wọ́n gbà bí bọ̀bọ̀ yẹn bẹ́yà ọ̀rẹ́ ọkọ òun ni wọ́n ní lédè bọ̀bọ̀ yẹn ọkọ òun ò mọ ọkọ ẹ̀ òun ò mọ bọ̀bọ̀ yẹn rí pé ọ̀rẹ́ ẹ̀ ló sẹ́ǹdì ẹ̀ sí òun pé ọ̀rẹ́ ẹ̀ ló sẹ́ǹdì ẹ̀ sí òun wọ́n ní bí gẹ́ẹ̀ ṣe dákú lọ ni lọ́rọ̀ kọ́ ṣá bọ̀bọ̀ yẹn ṣáà ní òun ò gbà wọ́n bẹ̀bẹ̀
wọ́n bẹ́ẹ̀ wọ́n ló sọ pé láyé òun ò lè fẹ́ mọ́ kó ṣáà máa lọ kó ká ọmọ ńlẹ̀ kó ṣáà máa lọ wọ́n náà wà lẹ́nu ẹ̀ wọ́n ní ó ṣáà òun ò ṣe ìṣe mọ́ pé olórí láyà gbé ọkùnrin wá sílé òun sínú ilé òun tó ń kọ́ wọ́n máa ṣe rubbish wọ́n nìkan sí àyà tí ọ̀rọ̀ yẹn wá di gbogbo àdúgbò gbogbo fámìlì ti gbọ́ wọ́n dẹ̀ ń pé wúmà yìí wọ́n ní kì í ṣe oníṣìnà kì í ṣe ẹni tó lápọ́n o ọlọ́mọ yẹn ká mú létè èṣù ọlọ́mọ yẹn ká kọ́ létè èṣù ẹni tèmi tẹ́ ń wò mí wọ́n bí lédè ẹ̀ gbogbo àwọn èèyàn ṣàwálé ọ̀rẹ́ ẹ̀ kan wọ́n wá pè sáàrin wọ́n ní ó wá sọ fún gbogbo àwọn èèyàn pé ọkọ òun ló gbà wípé ó gba ọkọ òun pé ọkọ òun ni ọkọ ẹ̀ tó gbọ́kọ lọ́wọ́ òun ni wọ́n lédè ọ̀ pé ọkọ báwo ṣebí báyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lè yan ọ̀rẹ́ ládùúgbò gbogbo èèyàn ló mọ̀ wá family friend ni gbogbo wa lóòótọ́ ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ gbà fún ó tẹ̀lé ẹni tó fẹ́ ó dẹ̀ lọ ṣe wedding after the 3 years ló ṣe kọnu sóhun òun dẹ̀ wò pé òun àti òun ní ìkọ̀kọ̀ pọ̀ kò bẹ́ẹ̀ sùn ní kò sí ọkọ̀ ò gbà fún rárá lòun ṣe fẹ́ kí lọ́wọ́ ló kọ̀ òun ò gbọ́kọ ẹ̀ wọ́n pé nǹkan tóun fẹ́ ṣe lòun ti ṣe yẹn o pé oró tó dáhùn lòun dá ẹ padà pé so ọkọ tóun lọ fẹ́ ọkọ òun ti lé òun jáde ìwọ wá wà bí wọ́n ń gbádùn òun lo mọ́tò oríṣiríṣi ní ẹni tóun fẹ́ lẹ́pọ̀ kan òun ló yẹ kóun fẹ́ lọ́nà kan ṣá ó ṣàti bàtà yí ọ̀rẹ́ ẹ̀ jẹ́ kò sílé ọkọ ọ̀rẹ́ náà ò sí ní ọkọ nǹkan tèmi fẹ́ sọ fún yín ẹ̀yin tèmi tẹ́ ń wò mí tí ẹ bá ti ní ọkọ tó bá ti jẹ́ ọkọ alálùbáríkà nípa ọ̀rọ̀ tí ọ̀rẹ́ bá ń sọ lẹ́ẹ̀tì mọ̀ bẹ́yà inú ẹ̀ dùn sí àbí ní òdùn sí tá a bá ti mú àwọn ọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé inú ẹ̀ òdùn ẹ tètè ya sá fúnrọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nǹkan tí mo ń sọ fún yín lédi yẹn bọ̀bọ̀ yẹn wọ́n ní kò sí nǹkan tó fi bẹ̀ wọ́n ní ó ti tilẹ̀kùn ilé Lẹ́kí ló kọ́lé sí ó ti tilẹ̀kùn yẹn ó dẹ̀ ti gba ọmọ lọ́wọ́ lédi yẹn ó dẹ̀ ti lé lédi yẹn síta bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò jẹ́ kó mú pin ó dẹ̀ ti padà sí Port Harcourt tó ti káwọn ọmọ lọ sí Port Harcourt bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ tó máa bá tiwa jẹ́ àníbàárẹ̀ o ṣe rí púpọ̀ nú ọ̀rẹ́ ló máa fẹ́ kí díẹ̀ nínú ọ̀rẹ́ ló máa fẹ́ kí ọ̀rẹ́ òun ṣoríire púpọ̀ nú ọ̀rẹ́ ló máa fẹ́ kí ọ̀rẹ́ òun yan olórí burúkú lágbára lọ́wọ́ Ọlọ́run ọwọ́ ayé ò lè ká wa a ní ṣubú fún ọ̀tá yọ̀ a dẹ̀ ní ṣubú sí pápẹ́ ọ̀rẹ́ ẹ ṣọ́ra fún ọ̀rẹ́ ló ń pani ọ̀rẹ́ tó ńlá ni ò sí ọ̀rẹ́ tó pani ló pọ̀ jù bí sórí yẹn ṣe lọ ilé òun ṣe sórí nǹkan tó ṣẹlẹ̀ tó ń gbóná fẹlifẹli lọ́wọ́lọ́wọ́ òun ni mo sọ fún yín lédi yẹn ọkọ bọ̀bọ̀ yẹn gan kò tiẹ̀ wá rí mọ́ wọn ń ṣe boyfriend kò bá sọ pé mo fẹ́ fẹ́ ẹ mọ̀ pé sex video tó fi sí yẹn kọ́nà àwọn èèyàn mi obìnrin mi ò náàmú mọ́ra obìnrin mi kò tiẹ̀ kó fojú kan báyìí á máa wá ọkùnrin kiri ni òun dẹ̀ ti mọ̀ ọ̀rọ̀ tó ti rìn láti kékeré ó ti mọ weak point ẹ̀ ó ti mọ̀ pé weak point ẹ̀ lélẹ̀ tó máa fi mú tó máa ń pé òkè o ẹni fẹ́ máa bẹ́ẹ̀ sùn ó mọ̀ pé kò ní gbà but ọgbọ́n tó dá ó dẹ̀ work ayé ò ní fi ibi tá a weak sí ayé ò ní fi gẹ́ẹ̀tì wa o wọ́n ti gẹ́ẹ̀tì ọmọ obìnrin yẹn ó ti kó lé ọkọ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ ẹ̀ ti sọ di bí mo ṣe dà ó sọ ní sọ pé mi ì lè kó lé ọkọ tí èmi tó yẹ kí n fẹ́ tó ti ro bọ̀bọ̀ yẹn pin pé kò lè jẹ́ èèyàn mọ́ tó yẹ kó fẹ́ tó fi pé àròpin sí tí ò fẹ́ lọ́jọ́ sí ìgbà tó wà ní mọ̀ pọ̀ ọ̀rẹ́ òun fẹ́ ó wá wù ú ṣẹ́rí ṣe mọ̀ pé ilé ayé àjọ rìn ni kò sẹ́ni tó mórí olówó àjọ rìn báyìí ẹni tó kù ṣẹ́jú nígbà tẹ wà ní títí ó lè jó ló máa jẹ́ olówó òun ló máa jẹ́ olówó ayé láàrin yìí tẹ́ ẹ̀dẹ̀ nímọ̀ tó ọlọ́run ló fi ògo ó mọ ibi tó fi ògo ní kálukú pamọ́ sínú ara ẹ̀ tẹ́ pé kò ní wọ̀n sáyé anybody o ò ní mọ̀ pé ẹni máa jẹ́yàn lọ́jọ́ iwájú bọ̀bọ̀ lédi ẹni tó ní àforítì pẹ̀lú bọ̀bọ̀ yẹn kò jẹ́ kó wá jèrè ẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ayé ò ní gba ògo sọnù lọ́wọ́ wa ayé ò ní gba ìdùnnú wa sọnù lọ́wọ́ wa ẹ̀yin tẹ́ bá ní ọkọ gidi ẹ di ọkọ yín mú o àwọn ọ̀rẹ́ wèrè kan pọ̀ ń tà ń sìn ìlara ara wọn ìlara tó wà lára wọn
kò kéré rárá. So kò ní jù báyìí ní èmi. Ẹ ṣé mo dúpẹ́ o. Tó bá di lọ́la a máa polówó. Ẹ ṣáà rí pé èèyàn gbé ọjà wọlé nìsín. Àwọn turkey wares tá polówó oúnjẹ ta àbá àná la polówó ẹ̀ ó ti tán. Èmi ìná tún rùdé, èmi ìná gbé wọlé. Mo dúpẹ́ lọ́gbọ́ ẹni tẹ́ bá mi rajà lágbá lọ́wọ́ Ọlọ́run. Ẹ ní mòṣì, ẹ ní tọrọ jẹ, ẹ ní ìbú àkísà kẹ́yìn aṣọ, ẹ ní jẹ egungun kẹ́yìn ẹran. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn sweet lace ẹ náà ẹ bá wa rà á. Bẹ́ẹ̀ ṣe ń rà ẹ máa rà á. Ọlọ́run máa pèsè owó fún yín. So lọ́la àá tún wá bá yín sọ̀rọ̀. Ẹ ṣé o.